pé kí ni àdáṣe ní ọmọ ìdàgbọ́dọ̀ mọ́mọ́ yẹn mo júbà yín ẹ kò jó mi ṣe ní bẹ̀rẹ̀ ń jogi lélẹ̀ ní jogi ní kékeré pátápátá mi ò wá pẹ́ ń bí òun ni wípé mo tiẹ̀ ṣe mistake ni ó yẹ kí n táàgì lórúkọ ẹni náà ti escape mẹ́sẹ̀nsẹ̀ lórúkọ máa yìí náà kí ni máa yìí fẹ́ sọ fún mi fẹ́ forúkọ òun ṣe òun máa ní mùsùlùmí yìí tọ́lóhun ni peacemaker ní orí social media yìí tó ń gbé àwọn twins ẹ̀ lọ yìí kí lorúkọ máa yìí ná mo ti gbàgbé ẹjọ́ ẹ bá mi kọ síbẹ̀ I can't shout kí lorúkọ ẹ̀ yẹn náà ẹ fẹ́ kí n rántí Akewu-Gbagold mọ̀dẹ́là wà o street bàbá mọ̀dẹ́là wà Akewu-Gbagold á dá fún yín bàbá mo rẹ́ni kejì Akewu-Gbagold ni ẹ jọ̀ọ́ ó yẹ kí n tàkì Akewu-Gbagold èmi rò pé ìgbà tí bàbá yín kọ́kọ́ dá ọ̀ràn tó kọ́kọ́ dá yẹn èmi rò pé nǹkan tẹ́ wá sọ fún wa lórí social media bàbá Akewu-Gbagold nǹkan tẹ́ ẹ sọ fún wa ni wípé ẹ ti bá bàbá yín wí ajá yín ẹ ti fokùn sí lọ́rùn kò ní gbó mọ́ nígbòkúgbò báwo ni ẹ tún ṣe tí bàbá yín ṣe já mọ́ yín lọ́wọ́ torí kò yé mi mo máa táàgì bàbá ẹ jẹ́ kí n wá fọ́tò adhesive Akewu-Gbagold jáde because mo máa ń like kí n máa sọ̀rọ̀ kẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ mọ̀ pé òun ni mò ń bá sọ̀rọ̀ torí mi ò kí ń like kéèyàn máa dálẹ̀ kó máa dálé nǹkan tó mọ̀ ẹ̀yin mùsùlùmí sí nìyẹn kẹ́ máa dálẹ̀ ẹ gúùdù nínú ẹ̀ òun rèé ó ti bá mi gbé wá ó dáa kéèyàn máa ní fọ́tò èèyàn lọ́wọ́ ẹ jẹ́ ń gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí bàbá àtọmọ ẹ jọ̀ọ́ ẹ bá mi pe àkíyèsí bàbá Akewu-Gbagold báwo lẹ ṣe ajá tẹ́ ẹ ti mú tẹ́ ẹ so sínú kéèjì torí nǹkan tẹ́ ẹ wá sọ fún wa lórí social media níjọ́ kìíní àná nìyẹn wípé kò ní í gbó mọ́ ẹni ẹ máa bá bàbá yín sọ̀rọ̀ bàbá Ajani Bello tún ti gbó tí ò bá kí ń ṣe wípé ajá tí rébìsì tó bá gbòdì lára ẹ̀ àwọn ajá kan wà tó jẹ́ wípé dìgbòlugi ajá ni wọ́n ṣó ti yé yín àwọn nọ́mà ajá a mọ̀ wípé tí ajá tó nọ́mà tó bá fẹ́ gbó ṣó ti yé yín a ti mọ̀ wípé wọ́n máa ń gbó fún security reasons ni láti fi protect olówó ẹ̀ ni ṣùgbọ́n àwọn ajá kan wà tó jẹ́ wípé ìgbà tí olówó ẹ̀gán bá mọ̀ wípé ó ya dìgbòlugi ó ní àwọn nǹkan kan tí òyìnbó ń ṣe fún ajá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo rí wọ́n máa mú kinní kan báyìí wọ́n máa fi di ẹnu wọn tó bá ti mọ̀ pé ajá yìí kò sí báwọn ṣe lè ṣe ó máa gbó yìí náà ni gbígbó yìí ni àgbókù yìí ni wọ́n máa mú kinní yẹn wọ́n bá wọn ṣe bí asẹ́ báyìí wọ́n máa fi bá wọn di ẹnu wọn báyìí kán má bàa gbó unnecessarily tó bá ti mọ̀ wípé àwọn ajá tí wọ́n dì mọ́ ajá dìgbòlugi ni wọ́n ajá tí kò kì í tí ọpọlọ ẹ̀ ò kì í nálé wọ́n máa ra kinní yẹn bí ike báyìí bóyá òun lẹ máa ní ìdá àti rà fún bàbá yín lọ́tẹ̀ yìí tẹ́ máa bá wa fi sí ẹnu ẹ̀ wọ́n wá fi kinní yẹn báyìí wọ́n á fi padlock sí gbogbo nǹkan tó bá wùn kájá yẹn rí láyé yìí kò ní lè gbó ní igbó unnecessary gbígbó. bàbá Akewu-Gbagold ní ìgbà tí ọ̀rọ̀ gbogbo kìí ṣe lórí alábàáhùn bàbá dárúgúdù sílẹ̀ yìí nígbà tó kọ́kọ́ gbó ní gbígbó tó wá gbó níjọ́ kìíní àná tí gbogbo wa
ta ṣe ṣégè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún. Nǹkan tẹ́ ẹ wá bá wa sọ nígbà yẹn ni wípé ká má bínú mọ́, kí gbogbo wa dákẹ́, wípé bàbá yín ẹ máa lọ mú so. Mi ò kàn lè máa ṣe wàhálà àti máa wá fídíò yẹn ni, wípé ẹ máa bá bàbá yín wí. Tó bá dẹ̀ jẹ́ pé ó kàráǹgídá, mo máa lọ wá jáde fídíò yẹn, mo máa kọ́ tiẹ̀, gbogbo ayé á rí pé mi ò parọ́. Ìyẹn ló fi jẹ́ kèmí wò wípé òkè lẹ́ni tòótọ́ ní gbogbo ìgbà yẹn a dẹ̀ rí wípé ó wálẹ̀, gbogbo wèrè tó wà lórí bàbá yín ó wálẹ̀ díẹ̀, kò gbó nígbòkúgbò. Mo rò pé nǹkan yẹn tún ti jẹun lọ́pọlọ wọn. Igbó tí bàbá yín ń fà yẹn kò kí ń ṣe original. Ṣé mo pé ìgbà tí torí tó bá sọ pé ó fa igbó nísìnyí ẹ̀yin mùsùlùmí ẹ̀ ní jẹ́ ká gbádùn. Mo mọ̀ pé àwọn arúgbó kan wà tó jẹ́ wípé wọ́n máa ń jẹ́ kán fa nǹkan kan so that wọn ò ní máa ṣẹmọ̀. Ó máa ń da fárúgbó nígbà míì, àwọn oníkìní kan tó máa ń fà wọ́n máa ń jẹ ọjà níwọ̀ntúnwọ̀nsì ni so that ara wọn máa kú, wọn ò ní lè ṣe wèrè. Ṣùgbọ́n ilé tí bàbá Ajani Bello fà lọ́tẹ̀ yìí overdose, òun ni ò jẹ́ kán rántí wípé àwọn ọ̀rọ̀ òṣì, àwọn òfò ọ̀rọ̀ tó máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọn ò lè sọ mọ́. Àkókò tí wọn ò lè sọ mọ́ la wà yìí, tí wọ́n bá sọ wọ́n máa gba response. Tẹ́ bá lẹ́ níwèrè ẹ̀ láró máa. Lóòótọ́ a mọ̀ wípé tiwa ti bá wa ní ilẹ̀ kóòtù òjìrè, àwọn ọba ìsọnù tá a ní tó jẹ́ pé àwọn ni wọ́n máa invite akúrí èèyàn bíi tiyín wá sí inú ààfin. Nígbà tó jẹ́ pé àwọn òjòyè, àwọn wo la fẹ́ rí láàrin ìjòyè náà? Ṣé bá àwọn máa ṣàǹfààní yìí náà ló pọ̀ jù láàrin wọn? Torí tá a bá sọ̀rọ̀ nísìnyí ẹ máa fi oògùn burúkú léra yín kiri láì ṣe mí, àbórí yín burú mi. Ṣé rò pé mi ò kí ń rí gbogbo òṣì tẹ́ ń ṣe? Tá a bá sọ̀rọ̀ ẹ máa ṣòṣì yín lọ. Tá a bá wá sọ̀rọ̀ ẹ máa fògùn òṣì dánra yín wò. Ẹ máa fi oògùn ẹ máa fi dánra yín wò. So lójú yín ká má sọ̀rọ̀ mọ́, ká dá kẹ́kẹ́ bayé wa jẹ́, irọ́ lẹ pa. Ká máa sọ̀rọ̀. Ṣé rí gbogbo òṣì tẹ́ ń ṣe yẹn for your pocket, inú àpò yín lẹ̀ ń ṣe sí, lórí asán ni. Bẹ́ẹ̀ ṣe máa fọmọdé tẹ́ máa fara yín dì ní. Tí mi ì bá sọ̀rọ̀, gbogbo ìtẹ́ tí ń ṣe látijọ́ ọjọ́ yìí mo fi ń ṣoṣù, mo fi ń kínra. Ilé ìtẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin náà ti mọ ibi tẹ́ ẹ máa fi dì í, torí ẹ máa fi nǹkan dì í. Àdàbí tí mo bá fi rọ́ọ̀kùn nìkan lóko. Tá a bá tiẹ̀ wá sọ wípé òpònú lọ́ba torí wọn ò pé, tí wọ́n pe dìdìrín ara yín wá sínú ààfin kẹ wá máa sọ rádaràda tó wà lẹ́nu yín. Ọba onípòkíà ìyẹn pé Ajani Bello kò wá gbó, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé gbígbó lajá máa ń gbó, ṣùgbọ́n t'Ajani Bello yìí ó pọ̀ jù. Ajá tó ní rébìsì gan ò gbọdọ̀ gbó tó yìí. Gbogbo ajá ló ní rébìsì, tí rébìsì ara Ajani Bello yìí ó worst, ó ti mú kánsà mọ́. Ó wá gbó títí ò rí nǹkan fi gbó mọ́ àwọn alálẹ̀. Ló wá sọ pé ta ló ń jẹ alálẹ̀? Ó rí wípé ibi tó ti ta igbó tó ń fà yẹn, ó rí wípé wọn ò ṣe dáadáa fún ẹ. Wọ́n ti mix gbogbo ẹ̀ mọ́ tramadol, wọ́n ti mix ẹ̀ fún ẹ. Òun ni ò jẹ́ kó pọlọ ẹ pé mọ́. Torí tá a bá ń sọ fún yín nìsín, tá a bá ń sọ̀rọ̀ òṣì kò bá kù gbé ọ̀rọ̀ sí yín, ẹ máa sọ wípé ṣé ẹ jẹgbẹ́ wa ni, ṣé àwọn alálẹ̀ jẹgbẹ́ bàbá òfò yìí ni? Àwọn tó ti lo ilẹ̀ wa, tí wọ́n fi ilẹ̀ yẹn lẹ̀ fún wa bí ogún ní wa.
ó dẹ̀ wá ó wá sọ pé alálẹ̀ náà dà ó ní ń já alálẹ̀. Ta ni ẹ́ by the way? Ta ni kùnrin kan bá ìyá lákùbà bá Ajani Bello? Àwọn dà, ìyá àti bàbá tó bí dà, kó jẹ́ ká rí wọn bó ṣe rí, tí wọ́n fi iṣẹ́ òfò lé yín lọ́wọ́ pé kẹ́ máa ṣe kiri, tó sọ pé kẹ́ ṣe títí tó jẹ́ pé ní ọjọ́ alẹ́ yín ẹ máa padà pásán lọ ni, tó jẹ́ wípé ní ọjọ́ alẹ́ yín ẹ máa padà ṣòfò ni, tó jẹ́ pé ní ọjọ́ alẹ́ yín ẹ máa padà ráre ni. Àwọn dà, torí tá a bá sọ̀rọ̀ lójú yín ẹ wá bọ́ síta torí pé ẹ ti wo ewu lórí, ẹ ti di èjì kan, ẹ ti dàgbà dé stage kan, ẹ wá rò wípé wọn àwọn ọ̀dọ́ tó wà lọ́wọ́ yìí á smile rárá, we don't care. Ẹ̀jẹ̀ wà lójú wa, a gbádùn. Tẹ bá rò wípé gbogbo ewu orí yẹn lẹ fẹ́ máa fi tú wa jẹ, irọ́ lẹ pa. Àgbàlagbà tó bá ṣe láńgbáláńgbá ó máa collect. Àwọn tó ti lo ilẹ̀ wa, whether you like it or not, you can say it in the four corners of your room, not on the social media. Kò sí ìlú kan náà tó máa insult àwọn ancestors. Kò sí. Ṣe ni mo wá ìlú yẹn mi ò tí rí tó máa consciously máa wò yín pé kẹ́ máa insult àwọn ancestors wọn. I've never seen. So níbi tẹ́ ẹ ṣe dé yìí náà ló ń jóun, tẹ́ ẹ bá ṣe ẹ gba èsì. Àwọn kò bá kùn gbé ọ̀rọ̀. Ṣebí àwọn ọ̀rọ̀ tẹ́yin sọ sáwọn bàbá ńlá wa náà ni kò bá kùn gbé ọ̀rọ̀. Àwa náà á sọ sí yín. Ṣó ti yé yín? Á sọ sí yín. Ó búyà mi ìwà ní búpọ̀ nípọ̀ gbá ìyá lákùbà bá ẹ̀. Mo máa bù nítorí ìbí òjù bí. Come to think of it, ṣé tí èèyàn bá ń ṣe business, tẹ bá ń pa owó láti torí ọ̀dọ̀ àwọn mọ́kà, àwọn àjòjì, ṣé ìyẹn wá mìíràn pé kẹ́ má lu ọpọlọ yín mọ́? Torí kò yé mi. Ilé ti bọ́ ìdè. Nítorí kò yé mi. Ṣé ìyẹn wá mìíràn wípé kẹ́ má lè lo ọpọlọ yín mọ́? Kẹ́ wá yẹ̀yẹ́ ara yín. Ṣé tí wọ́n bá kú, Ajani Bello, ṣé wọ́n ò ní jẹ́ bàbá ńlá àwọn kan? Ìwọ ń sọ̀rọ̀ wípé àwọn alálẹ̀ náà dà. Ta ni ń já lálẹ̀? Jọ, mo ti ń bù bọ̀, kò sí stop mi. Kí ló ń ṣe fún tó fi sáré wá? Ṣé àwọn alálẹ̀ tí ìwọ ń sọ̀tì jọ? Kí ló ń ṣe ẹ́? Kò wọ́n ṣáàṣì kankan fún un. Basta ẹ̀. Àwọn ọ̀gá mi ti dé, Ọlọ́run. Basta ẹ̀. Ó yá wá gbé. Ó ti tó. Child. Mo ń bọ̀ sí. Ẹ jẹ́ ń tọ̀ mí sẹ́yìn. Coach. Oh yeah, let me carry you. Welcome. Ó ti dákẹ́, mo ti gbé ẹ, ó dẹ̀ ti dákẹ́ báyìí. Ẹ jọ̀ọ́, Muhammed tóun jẹ́ alálẹ̀ ibì kan. Muhammed tóun jẹ́ alálẹ̀ ibì kan. Torí kí ló Akewu-Gbagold ò ní gbọ́ nísìnyí o. Etí wọn máa ń di ìgbà tí bàbá wọn bá bẹ̀rẹ̀ sí ní gbó. Táwa bá wá ń sọ tiwa, etí yín á wá là.
ìgbà yẹn lẹ máa mọ̀ wípé wọ́n disrespect bàbá yín kan. Wow. Ìgbà yẹn lẹ máa mọ̀ wípé wọ́n ń sọ̀rọ̀ burúkú sí bàbá yín. Torí ìgbà tí bàbá yín bá bẹ̀rẹ̀ sí ní ṣe tiẹ̀ tẹnu ẹ̀ ń yọ̀ bí ilá ní rí tí gbogbo wa bá wá dánú bò ó, ìgbà yẹn lẹ máa rí i. Ìgbà yẹn lẹ fẹ́ sọ̀rọ̀ sí, ìgbà yẹn lẹ fẹ́ rí wípé wọ́n ń sọ̀rọ̀ sí bàbá yín. Tó bá kí n ṣe wípé mọ̀nàfíkì alábòsí ni yín. Tó bá kí n ṣe wípé mọ̀nàfíkì ayé òun ni. Mi ò mọ orúkọ mi tí mo tún fẹ́ pè yín mọ́ ju mọ̀nàfíkì yẹn lọ. Mi ò mọ orúkọ tá a tún fẹ́ pè yín ju mọ̀nàfíkì lọ. Kò yé mi. Nǹkan tá a tún fẹ́ pè yín tó tún fẹ́ ju mọ̀nàfíkì lọ. Mo ń bọ̀ ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Mo máa padà wá sí bí èsì. Mo fẹ́ gbé oúnjẹ fún wa. Bọ́lú fẹ́ gba ìjẹun. Ṣé máa jọ jẹun papọ̀? Mo ti gbọ́. Kò yé mi nǹkan tá a fẹ́ pè é torí tá a bá sọ̀rọ̀ ẹ máa ní wọ́n sọ̀rọ̀ sí bàbá yín, wọ́n ti ń sọ̀tì bàbá yín, àwọn ọmọ tí wọn ò kọ́, àwọn ọmọ tí wọn ò ṣe. Ṣé Ajani Bello lẹ́kọ̀ọ́? Ṣé Ajani Bello ṣó ní ẹ̀kọ́? Òun sọ̀rọ̀ wípé ta la lálẹ́ wa. Òun sọ̀rọ̀ pé àwọn alálẹ̀ náà dà. Jọ̀ọ́ ibo ni kó tó di wípé ẹ sọ Muhammad du nǹkan tẹ́ ẹ̀ ń bọ lénìí. Irú kú oró wo ló pa Muhammad? Ẹni tó fi poison pa. Ẹni tí wọ́n fi ní májèlé tó jẹ̀rora kú. Ẹni tó japoró kú. Tó bá ṣe pé ọpọlọ yín dorí kodò, ọpọlọ yín sún sẹ́yìn rẹ̀ ni sọ fún yín. Ẹni tó japoró kú lẹ́ ń bọ lẹ́ ń sìn. Ẹ rí pọ́pọlọ yín ti kú. Ẹni tó jẹ́ pé ikú oró, ikú ìyà òun ló kú. Ẹni tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dà láàmú, ọ̀pọ̀lọpọ̀ ìlú ló sọdaworo, ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé èèyàn ló bàjẹ́. Òun lẹ́yìn sìn tẹ́ ń bọ̀. Allah ẹlẹ́wọ̀n Mẹ́kà, òun lẹ́ ń sìn tẹ́ ń bọ̀. Ẹ ràn yín lọ́wọ́. Ramadan lecture là ń ṣe yìí. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀yin wá mọ̀ pé kábíyèsí yìí ẹ mà pọ́ lẹ́sẹ̀ tó báyìí tó fi rẹ́hàn lọ́balọ́ba kó jọ báyìí? Allah. Àwọn lọ́balọ́ba ni ẹ mọ̀ tó léra wọn yìí. Bẹ́ẹ̀ni. Àbí ìwọ tó sì ń lérí pé inú rẹ̀ ò dùn sí kábíyèsí tá a lọ mọ̀. Àti pé tá a lọ mọ̀ ọ́. Tá a mọ̀ ọ́. Tá a lọ mo béèrè ní o. Kìí ṣe ìjà. Òun náà ò wí bẹ́ẹ̀ mà ó ti padà. Ó ti padà. Ta'awanu 'ala al-birri wa taqwa. Wa ta'awanu 'ala al-birri wa taqwa. Ọlọ́ni ẹ bára yín ṣe ẹran ara yín rọ́ lórí dáadáa. 'Ala al-birri wa taqwa. Ẹ ṣàdúrà mo sọ ní èyí tí mo wá lọ́dún tó kọjá. Mo ní kábíyèsí gbogbo ọjọ́ Jímọ̀ ìbáṣìjọ́jọ́ àlà
Àlàmísì ni ẹ sọ fún bàbá ìmáàmù pé wọ́n gbọ́dọ̀ máa wá sọ Kùránì kalẹ̀ láàfin yín ó ṣe pàtàkì ẹ̀rí bìlíìfù tayé ìjọ́hun tá a níwọ̀n yẹn kò sọ́nà ń bẹ̀ mọ́ kò sọ́nà àwọn alálẹ̀ ilẹ̀ yìí tá a lálẹ́ ilẹ̀ yìí àwọn tẹ́gbẹ̀ lálẹ́ ilẹ̀ yìí ẹ ràn yín lọ́wọ́ Ramadan lecture là ń ṣe yìí bẹ́ẹ̀ni. ṣé ẹ̀yin wá mọ̀ pé kábíyèsí yìí ẹ mà bọ́ lẹ́sẹ̀ tó báyìí tó fi rẹ́ràn lọ́balọ́ba kó jọ báyìí. àwọn lọ́balọ́ba ni ẹ mọ̀ tó léra wọn yìí. bẹ́ẹ̀ni. àbí ìwọ tó sì ń lérí pé inú rí odò sí kábíyèsí tá a lọ mọ̀ àti pé tá a lọ mọ̀ ọ́. tá a mọ̀ ọ́. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ó dà pé àìgbọ́ Yorùbá yé ó ń da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí láàmú torí èdè wa la fi sọ wípé alálẹ̀ àwọn ò ní ilẹ̀ àwọn tó ní ilẹ̀ wa àwọn tó lo ilẹ̀ yẹn lẹ́ẹ̀kú fún wa ó dàbí kéèyàn sọ pé my grandmothers my great grandmother my ancestors àwọn tó ti lo ayé kọjá either from my own descendants or from my race torí Yorùbá yẹn ó dà pé ibi tí ayé yín ti bàjẹ́ sínú ẹ̀sìn Islam dé ó ti wá kó yín lọ́pọlọlọ understand èdè Yorùbá yín mọ́ ìyẹn tẹ́ fún àwọn tó jẹ́ Yorùbá nínú yín o àwọn alálẹ̀ àwọn onílẹ̀ àwọn tó ní ilẹ̀ ìwọ bó ṣe wà yìí nìsín torí mo ṣe ètò kan gbà kan tí mo play ètò yẹn tí mo bínú tẹ́nìkan ni mo bínú jù mo ní yes I got so mad because nǹkan tó ń dà wá láàmú ó pọ̀ gidi gan bó ṣe wà yìí tó wà lójú ayé ẹ̀ nìsín kó fi gbogbo agbára káká kó fi kó ọrọ̀ jọ fáwọn àrọmọdọ́mọ ṣóyè yín torí mi ní pẹ́ ṣe tán torí mo fẹ́ lọ mọ́nítọ̀ àwọn ọmọ mi ọkọ mi wà nulẹ̀ tí wọ́n ń jẹun lọ́wọ́ tí wọ́n pẹ́ yín bàbá wa tẹ́ bá ti ń jẹun ẹ̀ kì í fẹ́ kọ́mọ distract. now bó ṣe wà yìí kó fi gbogbo ìgbésí ayé ẹ̀ kó fi ṣiṣẹ́ lẹ̀dí ọmọ kó fogún ní wọ́n lẹ̀ kó fi gbogbo ayé ẹ̀ kó sacrifice gbogbo ìgbésí ayé ẹ̀ láti fogún lẹ̀ fáwọn ọmọ ẹ̀ kán lè live better life kó wá kú kó wá lọ tán káwọn ọmọ yẹn máa gbé ẹ ṣépè káwọn ọmọ yẹn máa sọ̀rọ̀ burúkú sí ẹ pé ta ni ẹ́ ṣé níwájú tó dojúkọ yẹn ṣé inú ẹ máa dùn sáwọn ọmọ yẹn òun nǹkan tẹ́yìn ṣe fáwọn alálẹ̀ wa náà àwa dẹ̀ ń sọ wípé òkè tó bá jẹ́ pé ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àwa ń fi gbogbo ojoojúmọ́ gbogbo ìgbésí ayé wa máa ṣe kí ni nígbà táwa náà ti tají lójú o ṣe báwa náà mọ̀ tẹ́lẹ̀ nǹkan téèyàn ò mọ̀ yàtọ̀ sí nǹkan téèyàn ti mọ̀ àwa náà ń gbìyànjú láti pa àwọn èèyàn ṣàkíyèsí. now bí Ajani Bello ṣe wà yìí gbogbo ìgbésí ayé ẹ̀ ló fi gba èpè gbogbo ìgbésí ayé ẹ̀ ló fi kó ọrọ̀ jọ lọ́nà àìtọ́ owó èpè owó ẹ̀jẹ̀ òun ló ná torí tí n bá sọ pé owó ẹ̀jẹ̀ nǹkan tí mò ń sọ yé mi gbogbo ẹnu ni mo fi sọ owó ẹ̀jẹ̀ ló ń ná Ajani Bello nítorí wípé gbogbo àwọn tó yẹ kó mọ òdodo Ajani Bello ò jẹ́ kí wọ́n mọ òdodo ó dorí wọn kodò ó borí wọn jẹ́ ó jẹ́ kí wọ́n tàpá sí ọ̀run wọn ó dẹ̀ ń ṣe kinní yìí ní kíkankíkan ó dẹ̀ mọ̀ wípé òun ń gba owó lórí nǹkan tóun ń ṣe yìí kì í ṣe pé ẹnu òfìfo á máa dún yùmùyùmù ẹ má wọrí màá máa kó wọn lẹ́rú lọ fún yín wọ́n máa san sálárì fún ní Saudi Arabia abẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń gbà lórí àwọn ìran yín ó wá ní kì í ṣe owó ẹ̀jẹ̀ ló ń ná báwo ló ṣe tún fẹ́ jẹ́ owó ẹ̀jẹ̀ jù bẹ́ẹ̀ lọ. now lẹ́yìn tó ti fi ìgbésí ayé ẹ̀ tó ti fi kó owó ẹ̀jẹ̀ jọ tó ti jẹun èpè sanra monkey no fine mama like am kẹ́yìn àrọ́mọdọ́mọ ẹ̀ tẹ́ẹ̀jọ́mọ ẹ̀ tẹ́ẹ̀jọ́mọ ọmọ ẹ̀
kẹ́ wá máa ṣépè sí, kẹ́ máa ṣépè fún, kẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí, ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kò bá kún gbé lẹ́yìn tó bá kú tán. Kọ́tẹ́yìn ṣe fáwọn alẹ́rìí wà ní. Ṣé inú tòun gan máa dùn pé pẹ̀lú gbogbo ìgbésí ayé òun tóun fi gba èpè tó jẹ́ pé òun padà ṣẹ̀sín kú ni, torí ẹ̀sìn ló máa padà bá kú. Bí ó ṣe ní ṣẹ̀sín yẹn kò tí ì yé mi. Tó bá kú tán àá tún fi ṣẹ̀sín. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín táwọn àgbà òfò kan bá ti kú, tá bá ti fi wọ́n ṣe ẹ̀sín, tá bá ti fi wọ́n ṣẹlẹ́yà, tán Ọlọ́run mo rí yín, love you so much. Tá bá ti fi wọ́n ṣe ẹ̀sín, tó bá ti kú ìyà tí wọ́n wáyé wọn máa kú, ẹ máa sọ wípé how old is he? Ó fi kú yọ̀yàn, ó lè dàgbà tó. Ṣé ẹ sick ni? Ṣé wọ́n sọ fún ẹ pé ikú ó jẹ́ nǹkan burúkú téèyàn kì í ní? Gbogbo wa la máa kú náà. Ó ṣe wá le tó yẹn. Ó wá lẹ́nìkan ò ní dàgbà tó ẹnìkan. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, ìwọ ló di kọ́kọ́rọ́ ìgbésí ayé mi mú ni. Wọ́n ní ká kú lọ́mọdé kó yẹ ni, ó sàn ju ká dàgbà àìládìyẹ ìrànà lọ. Ṣájání Bello máa ládìyẹ ìrànà. Àbó ti gbàgbé pòwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. Pé ká kú lọ́mọdé kó yẹ ni, ó sàn ju ká dàgbà ká má ládìyẹ ìrànà lọ. Torí dólè ládìyẹ ìrànà. Wọ́n ń tọrọ old age. Irú old age wo ló ń tọrọ kó ṣẹ̀sín kú láyé ẹ̀? Tó jẹ́ wípé ìtìjú ló máa bá kú, bá Ajani Bello ṣe máa bá ìtìjú kú yìí. Tó jẹ́ pé ó máa bá ìtìjú kú lẹ́yìn tó bá kú tán, àtún ní jẹ́ kó sinmi. A máa fọ̀npọ̀n rí ẹ̀ ní lọ́nà. Torí there is no peace for the wicked even after death. Kẹ́ máa gbọ́, gbogbo ẹnu ni mo fi sọ. Àwa ò lè èpo lójú. Wàlẹ̀ àṣírí làwà, ọmọ wàlẹ̀ àṣírí. Ìrọ̀lẹ́ ayé làwà, ọmọ ìrọ̀lẹ́ ayé. We don't bloody care. We don't care. Because ìgbà t'Ajani Bello ń ṣe, ó tẹ̀sán mọ́ ni kò kí ẹ̀, ó gbọ́ bó ṣe sọ ni. Ó ní kí ni ń jára lẹ̀. Wèrè èèyàn wo ló ń Ajani Bello náà? Ṣé mi ni máa wá kí ẹ̀ tí máa wá fi respect sorúkọ ẹ̀ tí ò ní dáa fún, tí ò ní yẹ tọmọtọmọ? Gbogbo nǹkan tó fi owó ègún yẹn kó jọ, ègún ò ní ṣẹ́ lórí wọn, lórí ilẹ̀ wa. Àdàbí tí ò bá kí ń ṣe wípé orí ilẹ̀ àwọn alálẹ̀ wa ló ń tẹ̀mọ́lẹ̀ nìkan ló kù. Àdàbí tí ò bá kí ń ṣe pé àwọn alálẹ̀ wa orí ilẹ̀ tí wọ́n ti dààmú, tí wọ́n kú lé lórí nígbà tí wọ́n ń defend ẹ̀. Tẹ̀mítẹ̀mí ni wọ́n fi dì pé ká lè rí nǹkan dé wá bá. Ìwọ wá ń sọ̀rọ̀ sí wọn, ó ní ṣàǹfààní. Ó máa bẹ́sìn kú ni, Ajani Bello. Àwọn àrọ́mọdọ́mọ ẹ tí wọ́n ń jẹ nínú owó yẹn, owó tó ń kó jọ yẹn, owó fíṣẹ̀bìdì láì tó ń kó jọ yẹn, èpè ò ní ṣẹ́ lórí wọn. Ìdààmú dàbò kò ní tán nínú ìgbésí ayé àwọn àrọ́mọdọ́mọ ẹ, Ajani Bello. Bó ṣe máa rí nìyẹn. Àdàbí tí ò bá kí ń ṣe òdodo nìkan ló kù. Because o mọ ohun tó ń ṣe. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń bẹnu ẹ̀tẹ́ lu àwọn baba ńlá wa. Ẹ mọ ohun tẹ́ ń ṣe. You are doing it consciously. You are doing it without remorse. Gbogbo àwọn àrọ́mọdọ́mọ yín, wọ́n á máa suffer. Ṣẹ́rí, wọ́n á ní àrùn tó máa bayé wọn jẹ́, tí ò ní jẹ́ kí wọ́n gbádùn ìgbésí ìṣẹ̀mí ayé wọn. Nítorí wípé gbogbo ohun tẹ́ ń ṣe pátápátá, ẹ̀fọ́ ìkà òun lẹ̀ ń rò. Àrọ́mọdọ́mọ yín á máa jẹ́ ń bẹ̀. Bó ṣe máa rí nìyẹn. Àdàbí tó bá kí ń ṣe wípé àwọn alálẹ̀ yìí ni wọ́n jagun. Ni wọ́n fẹ̀mí digun fún àwa láti rí ibì kan pè lórísun wa lénìí. You can always do it when you want, but ìgbà tí ẹ̀san bá dé, karma is a bitch.
àwa tó ń rí ẹ̀san ni wa a máa kélé ẹ lórí Ajani Bello. Mark my word, gbogbo ẹ̀yin olóṣù kàtẹ́wà bí tí bàbá yín bá kú kò ní ìsinmi. Mo máa ń rí bí assignment. Ẹ kú mọ̀ nǹkan send dáadáa. Ẹ mọ bó ṣe ń wọ́n máa rí yín bí àfáà. Ẹ mọ bó ṣe ń send ẹ̀ fún àti èdì. Gbogbo bẹ ṣe ń send ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. Mo ń rí. Mi lè kú. It's too bad for you to be doing that. Ẹ máa ń waste time ara yín. Get busy with something better. Ẹ fọ̀rọ̀ tèmi lẹ̀. Ṣó ti yé yín? Ọ̀rọ̀ tèmi kò sí fúnrú ti yín. Torí tẹ́ ẹ bá ṣe ń ṣe ẹ̀ máa fọmọ dì ní. Ohun tó máa pa yín láyọ̀ báyìí ló máa pa yín lẹ́kùn. Àwọn nǹkan tó ń pa yín láyọ̀ ó máa pa yín lẹ́kùn ni. Àdàbí tí ń bá mọ̀rọ̀ mọ́. Tajani Bello bá sọ ha. A sọ ha fún. Tó bá sọ ho, a gba ho yẹn lọ́nà million times. Ó máa ṣẹ̀sìn kú ni. Tó bá tún kú tán, tún fèpè sí lọ. Kò ní sinmi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tó Ajani Bello lórí ilẹ̀ wa tẹ́ ẹ tún jọ Ajani Bello lọ, ẹ tún bọ́ síta. A tún follow yín up. Kò ní dáa fún yín. Ṣé o rò pé àwọn alálẹ̀ lẹ wa lórí insult ni? Kò ń ṣe àwọn alálẹ̀ wa lórí insult. Òun insult àwa. Nítorí ẹ̀jẹ̀ wọn ràn nínú vein wa. Bó ṣe fẹ́ bú ìyá mi tó fẹ́ bú bàbá mi tó fẹ́ lọ scot free kò tí ì yé mi. Má bá ẹ ná tán bí owó. Má bá ẹ ná tán bí owó. Ajani Bello, ní kó má gbó o. O ti ń gbó all your life. Àti kékeré ẹ ló ti ń gbó. Ṣùgbọ́n gbígbó yìí, ara ẹ gan máa kọ̀. Eré yìí tó gbódé iná tó stop tó mọ̀ gbà kan lèèyàn stop yìí. Wà á máa gba èsì. Ẹ jẹ́ kó tún ṣe mí. Àti abá ìpókíá yẹn. Ó mọ̀ pé bó ṣe gbé wá ní last year náà nìyẹn. Ó moderate ọ̀rọ̀ ẹ̀ last year yẹn. Ó tún ti gbé wá lọ́dún yìí. Àdàbí tó bá jẹ́ wípé ilẹ̀ wa kì í ṣẹbọ àti ètùtù ni wọ́n fi dáṣẹ́ ẹ̀ ni. Tó bá yẹn pé ẹbọ àti ètùtù ni wọ́n fi dáṣẹ́ gbogbo ẹ̀yin ọba. A lè sọ gbàtà àti ìjì o. Gbàtà àti jí lọ́wọ́lọ́wọ́ tá à ń họ́ tì. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń sọ̀tì ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ń gbà àwọn èèyàn tó máa ń sọ̀tì ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ń jókòó tẹ́ẹ̀ ń wò tẹ́ẹ̀ ṣe nǹkan kan sí. Ẹ máa wọ́kù ni. Ẹ máa kúkú àjọkú ẹ máa kúkú ọ̀wọ̀ọ̀wọ̀. Orí ilẹ̀ yẹn máa gbóná mọ́ yín. Ẹ sọmọ nù. Lórí àpèrè yẹn gbogbo ohun tẹ́ ẹ ní pátápátá lẹ máa fi dì. Bó ṣe máa rí nìyẹn. Gbogbo ẹ̀yin ọba tẹ́ sọ pé ẹ̀ ní dáwọ́ ńbẹ̀. Pẹ̀lú gbogbo bó ṣe ń lọ bí eye opening ṣe ń lọ lórí social media yìí. Gbogbo ẹ̀ pátápátá lẹ máa fi dì. Ìbànújẹ́ máa gorí ìbànújẹ́ fún yín ni lórí àpẹẹrẹ yẹn. Ara máa ní yín ni. Ẹ ní rí dùnnú látàárọ̀ dálẹ́. Bínú yín bá dùn láàárọ̀, inú yín máa kan lọ́jọ́ alẹ́ ni. Tílẹ̀ bá máa fi ṣú inú yín máa kan ni. Nígbà tí ìbànújẹ́ bá pọ̀ jù fún yín, ẹ máa kúrò lórí ipò yẹn. Tẹ́ ẹ bá kúrò ńbẹ̀ ẹ̀mí yín máa bọ́ sí. Gbogbo àwọn insult tẹ́ ẹ̀ insult wa ó ti tó. Tẹ́ bá ṣe ń ṣe àwa náà máa follow yín. Tipẹ́tipẹ́ la máa fi máa follow yín. Ẹ ní sinmi. Ẹ̀yin náà ò ní sinmi. Ẹ̀yin náà máa tán lójú ẹ̀mí yín báyìí. Gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe pátápátá tẹ́ ẹ fi ogún ọjọ́ àárọ̀ yín kó jọ báyìí ló máa tán lójú ẹ̀mí yín. Bó ṣe máa rí nìyẹn. Ṣé lẹ́ẹ̀yà wèrè ni? Ṣé ráìsì tá Ajani Bello ń ṣe yìí? Kékeré ni o.
bó ṣe máa ṣe dọjọ́ ọkú nìyẹn, tó máa ṣe dọjọ́ ọkú. Lẹ́yìn tó bá kú tán tó máa ṣe. Tí ò bá kí ń ṣe pé Ajani Bello náà kò kí ń ṣèyàn rẹ̀ téèyàn kan ń rí mọ́ọ̀yàn ni. Kí ló dé tí gbogbo wa ò mọ ọmọ Ajani Bello láti jọjọ́? Mi ì rọ́mọ àbẹ́yìn rọ́mọ ẹ̀ rí. Mi ì ríyàwó ẹ̀ rí. Mi ì rọ́mọ ẹ̀ rí. Ó ti mọ̀ wípé kírímínà lòun. Ó ti mọ̀ wípé òṣì lòun ṣe bí ẹran tó ṣẹ́ níwò, kò lè gbé ọmọ ẹ̀ bọ́ síta ká lè mọ̀ wípé ẹjọ́ tẹ́ni tó bá mọ ọmọ Ajani Bello kó bá mi gbé bọ́ síta. Torí ó nídìí ká fọ́lò ọmọ wọn yẹn. Èmi ò kí ń báyàn ṣe family saga, báyẹn insult family member àbí gbé family story èèyàn bọ́ síta. But tẹ́ bá bá mi mọ ọmọ Ajani Bello, ẹjọ́ mo nídìí fọ́tò kan lára àwọn ọmọ ẹ̀ àbí gbogbo àwọn ọmọ ẹ̀. Mo fẹ́ gbé bọ́ síta. Bóyá ta bá ń tààgì wọn, kó bá wa bá bàbá wọn, kó bá wa gbé bàbá wọn lọ síbi tó ti ń tọ́jú arúgbó títí tó máa fi bá tiẹ̀ lọ. Kó yé gbó mọ́. Ẹjọ́ mo ní ìdí ẹ̀ fẹ́yìn tẹ́ bá mọ̀ ẹ́ mọ̀ pé èmi ò tipẹ́tipẹ́ mi ò kí ń wulẹ̀ ṣe fáǹsì Ajani Bello lọ títí àwọn ká ní pé mi àti ẹ̀gbọ́n wọn pọ̀ sí mi ní ìsìn, ká ní pé bóyá wọ́n ti kọ̀ mí lọ́mọ báyìí torí àwọn ni pàdé Ajani Bello every Saturday Sunday ní nǹkan méjì dáhùn gbọ́ nínú ilé wa. Ajani Bello ìbọn wọn bí mi dá kí n pè wọ́n ní ìsìn inú wọn máa bí wọn ṣùkẹ́ mi wọn ti ẹni gbé kọ́ọ̀lù tó bá mọ̀ pé mi gan ni èpè lọ́ máa fi. Torí àwọn lọ́ngàn lọ́mọ Ajani Bello ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá mọ family Ajani Bello ẹ bá mi mú fọ́tò ọmọ Ajani Bello àtorúkọ ẹ̀ tá bá tàgì wọn bóyá gbogbo ẹ̀sìn tí bàbá wọn fayé wọn ṣe yìí ṣó ti yé yín wọ́n á lè bá wa so okùn mọ́ bàbá wọn lọ́rùn. Akewu-Gbagold okùn tó fi so bàbá Ajani Bello ó ti já o. Bá wa lọ ra okùn tuntun mi, okùn onírin ni kó lò lọ́tẹ̀ yìí. Ṣó ti yé ẹ tó bá lo ní kí ló ti ń porúkọ wọn lè gé onírin tó jẹ́ pé tó bá dé pa báyìí alágbẹ̀dẹ tó bá máa já òun gan máa gbìyànjú. Ẹ jọ ẹ ṣeun mi ò rí sọ jù báyìí lọ. Ẹ jẹ́ kí bàbá já ó tún gbòsì àwa náà á tún tẹ̀lé yín ẹ ní kúre.